ti yànjú síbẹ̀ kí ló wá dé kọ́mọ ìyá má ṣe dára mọ̀ torí òṣèlú. ní kí ọmọ ìyá kó mọ̀ ṣe dára wọn mọ̀ nítorí òṣèlú. ọ̀rọ̀ yìí ẹja fi tó àwọn ọ̀jọ̀gbọ́n létí àwọn ọ̀jọ̀gbọ́n sì ti ń bẹ ní ìkàlẹ̀ tí wọ́n bá wa gbọ́ dáadáa. ẹ kú dédé àsìkò yìí jàre ọ̀sán la wà báyìí káàsán gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa ìyẹn lọ́dọ̀ wa ń bí ló ti jẹ́ ọ̀sán o. alédélẹ̀ ẹbòmíì kó jẹ́ àárọ̀ alédélẹ̀ ẹbòmíì kó jọwọ́ alẹ́ alédélẹ̀ ẹbòmíì kó jọwọ́ ọ̀dájí ṣùgbọ́n lọ́dọ̀ tiwa lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀sán òun la wà báyìí tí aago méjìlá bá ti kọjá ìṣẹ́jú wíníwíní báyìí lẹ́yìn ìròyìn òun la máa ń pàdé ara wa lórí ètò lágbo òṣèlú tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday aago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bákan náà ọjọ́ Friday báyìí aago méjìlá ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láìpẹ́ lájìnà tí ọjọ́ sátidé náà tó máa gbọ́ ní aago méjìlá ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹkú lẹ́sà ẹkú lẹ́mọ̀ ẹkú lẹ́gbọ̀n bí tẹ̀ ti ń gbọ́ ẹni tó bá mi tẹ̀tẹ̀ fi ń gbọ́ mi ńlé ó wà ń bẹ̀ Kẹ́mi Ọ̀jẹ̀dìran the sport guy òun ló bá mi tẹ̀tẹ̀ fi ń gbọ́ mi ńlé Sodiq Akínbólú òun ló gbé mi sí afẹ́fẹ́ ní Tùngbà FM live lórí Facebook wa bákan náà lórí YouTube wa ẹ subscribe síbẹ̀ kẹ́ máa pàdé wa gbáwọn ètò alálọ́kọ̀ òjọ̀kan lẹ́ẹ̀ma bá pàdé lórí Tùngbà FM live ní Facebook wa àti Instagram tó fi dórí YouTube ẹ máa bá pàdé ńbẹ̀. Ambassador Honorable Ayọ̀bámi Akínrìnàdé lórúkọ tèmi ẹkú lẹ́sà ẹkú lẹ́mọ̀ ẹkú lé gbogbo ìjẹ́ ti ń gbọ́ mi. kí ni lọ́tẹ̀ tó ń bọ̀ yìí lágbo òṣèlú àwọn ará ìlú ti sátì sílẹ̀ ẹ sọ fún wa sátì gbé lóko tó. ìkàlẹ̀ owó ìkàlẹ̀ ọmọ ìkàlẹ̀ àlàáfíà láti ti gbọ́ ètò ti ọ̀sán yìí tá à ń pè ní lágbo òṣèlú ètò ní lágbo òṣèlú iléeṣẹ́ 100.9 FM. ibo ni mò ń lọ lónìí torí pé ẹ̀yin ará ilé ẹ bá wa dá sí kódà kó jẹ́ pé ìṣẹ́jú márùn-ún la bá lò dandan ni pé káwọn ará ilé kan bá wa dá sí lágbo òṣèlú. ohun tí mo fẹ́ gbé jáde lónìí tí mo fẹ́ ká jọ gbéyẹ̀wò láàrin ara wa òun náà ni mo pè ní ṣé èwo gan-an ló yẹ wá lórílẹ̀‐èdè yìí nínú ètò òṣèlú ṣé pátì rẹpẹtẹ ni táwọn ń pè ní multi party àbí two party system àbí one party system èwo ló fìtì wá jù lórílẹ̀‐èdè yìí tá bá sọ nípa multi party ó ní pé ẹgbẹ́ oríṣiríṣi máa jáde tó máa pọ̀ rẹpẹtẹ nígbà kan rí àti ní 90 political parties ní orílẹ̀‐èdè yìí àti ní close to 100 lórílẹ̀‐èdè yìí àti 100 plus lórílẹ̀‐èdè yìí lẹ́yìn ìgbà tí wọ́n screen wọn tí wọ́n gbé wọn sórí òṣùwọ̀n ẹlòmíì ò dá kánsílọ̀ ẹ̀yọ kan ní níbi tí wọ́n sọ pé òní chairman local government èèyàn kẹsàn-án àdínà gbà àwọn náà fẹ́ẹ́ ṣèlú iṣẹ́ orúkọ party wọn ní AYO Ayọ̀ political party ó dẹ̀ rẹ́gísítà ìjọba òkú dídà àwọn àkókò mọ̀jẹ̀ rẹ́gísítà ó rẹ́gísítà òun náà tó nígbà wáyà ókè o manifesto ẹ wàá sọ fún ará àdúgbò ètò wo ló ní lórí party ẹ báwo ló ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló fi lọ rẹpẹtẹ ńgbà náà lọ́hùn ṣùgbọ́n mo wá rò ó pé bá a ṣe wà lórílẹ̀‐èdè yìí irú òṣèlú wo ló yẹ ká máa ṣe ká ṣe lọ́pọ̀ kẹgbẹ́ ó pọ̀ lọ́pọ̀ yanturu ni àbí kẹgbẹ́ ó jẹ́ méjì àbí kẹgbẹ́ jẹ́ ẹyọ kan tá à ń pè ní multi party system ní òṣèlú ọ̀ ká pè ní two party system ọ̀ ká pè ní one party system èwo ilẹ̀ yìí rò pé ó dára jù torí pé tí a bá ní pé ká wò ó dáadáa lórílẹ̀‐èdè yìí níwọ̀nba ìtàn tí a bá àti ṣe multi party lórílẹ̀‐èdè yìí àti ṣe two party system lórílẹ̀‐èdè yìí láyé SDP àti NNPC nígbà yẹn lọ́hùn àṣé tẹ́ pé àwọn olórí méjì òní wọ́n jáde tẹ́jọ́ fagagbága ní ayé ìgbà tí bàbá wa ológun gbà náà lọ́hùn tí wọ́n ní kó tẹ under zero pa pé eléyìí o bá ṣe ṣe lélẹ̀ tó ń kálukú dẹ̀ tò sórí ìlà rẹpẹtẹ tó ń kálukú tó ń wọlé tó ń tẹ̀ka rẹ̀ option A4 la lò nígbà náà lọ́hùn tẹ́ bá gbàgbé yẹn ló bí opo 93 olóbi nígbà yẹn a ṣe òṣèlú yìí nígbà yẹn lóòótọ́ tó sì tùbà tó tùṣẹ dáadáa ṣùgbọ́n lórílẹ̀‐èdè yìí bóyá wọ́n ti lé sí káwà tó dáyé àdèsí ìgbọ́n nínú ìtàn náà pé
àti ṣe tó ń jẹ́ one party system lórílẹ̀‐èdè yìí àti ṣe gbọ́n mo kọ̀ pé àti ṣe méjì àti ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tá a bá ní pé ká fi ojú inú wo ọ̀rọ̀ sunukun rèé ká fi ojú sunukun ká fi wò ó pátì tá à ń ṣe yìí àwọn ẹgbẹ́ tá à ń ṣe lórílẹ̀‐èdè nàìjíríà èmi ń sọ̀rọ̀ nàìjíríà mi sọ̀rọ̀ áfíríkà lọ́wọ́ yìí torí ọmọ nàìjíríà òun lè mi ọ̀rọ̀ ti nàìjíríà sì rèé òun ló kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n òun ò sọ wípé ní nàìjíríà tá a wà yìí ṣé multi party system ló yẹ wá ni àbí two party system ló yẹ wá àbí one party system ló yẹ wá tó yẹ pé multi party bá ní kí ni tẹ́yìn rí tẹ́ sọ pé multi party system òun ló yẹ wá tó yẹ ká mọ gbìyànjú ẹ̀ lórílẹ̀‐èdè yìí lọ tó yẹ pé tó party méjì ń ló yẹ wá pé party A party B kan dá dúró báwọn tó yẹ pé ẹyọ kan bá ní tó ẹkúkú já mọ́ òṣèlú ẹyọ kan gbà náà o party ẹyọ kan ní kákùmọ̀ pé tó party kan ṣoṣo ńlá mọ̀ dìbò fún báwo ló ṣe rí ìhàwó ló kọ sí ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ mi nílé lórí níta àná síta lónìí yìí lẹ́ẹ̀kan sí ohun tí mò ń sọ ni wípé multi party system ní nàìjíríà ṣóun ló pé wa ni àbí two party system ló pé wa àbí one party system òun ló pé wa Sodiq ọmọ Akínbólú ọba mi gbé kínní sókè láti lè mọ̀ pé àwọn aráalé á pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ síta mo sì fẹ́ kí ẹ̀yin aráalé kẹ̀ẹ́dá sí dáadáa lónìí pé èwo ńlẹ̀ yín lérò wípé ó dára jù tá a lè faramọ́ jù ká gba àwọn olóṣèlú wa ká gba àwọn onímọ̀ràn torí pé multi party system yìí ṣé àmọ́ náwó ànádànù jù lórí rẹ̀ tọ́jú pé two party system bá ní ṣáàmọ́ náwó ànádànù lórí rẹ̀ tọ́jú pé one party system bá ní ṣáànáwó ànádànù owó àpò tó ti pọ̀ jù ẹ rí i pé ìjọba àpapọ̀ máa ń ná owó ribiribi lórí ẹgbẹ́ ìlànà pé ká jọ gbé yẹ̀wò lónìí ìhàwó ló kọ sí ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lé multi party system or two party system or one party system which one èwo lẹ́yìn lérò pé it's going to be the best for Nigerians so ó jẹ́ bí àárín ẹ̀ bó ṣe jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa pè mí sí lónìí òun náà rí 08056 13 1009 08056 13 1009 tàbí 081 1305 1009 081 1305 1009 ẹ má gbàgbé pé ẹ lè darapọ̀ mọ́ mi lórí Facebook wa Tungba FM live tàbí kẹ́ ẹ subscribe sí YouTube yín ẹ̀yin náà ẹ lè darapọ̀ mọ́ wa ń bẹ̀ kẹ́ ẹ dá sí èròǹgbà yín kí lè ló ti yín lórí rẹ̀ òun pé ká jọ gbéyẹ̀wò ní ọ̀sán tòní. Hello ẹ káàsán o lágbo òṣèlú òun lètò. òkè orúkọ mi Dr. Rasaq Salau. Dr. Rasaq Salau tọ láti bó sà. ẹ jọ sà láti bó lẹ ti pè wá. hello. ẹ ń bó lẹ ti ń pè wá. Lagos State mo tún pè ní ìsìn. àdúgbò bo Lagos State ẹ jẹ́ ká mọ̀ sà. ìsìn Lagos State. Kétu. ìsìn. ọjà Ìjú ok ẹ ṣe à ń gbọ́ yín. ok nǹkan tó ń dèrò ní pé ti one party system àti two party system lórí àti tó máa ó bẹ́tà because owó tó ń ná ní gbogbo àwọn pàṣẹ yẹn ó ti pọ̀ jù wọ́n fọ owó yẹn pẹ̀lú gbogbo nǹkan ẹ̀ náà pẹ̀lú nǹkan tó ń dá gbogbo rúkèrúdò tó yẹ gbogbo nǹkan. èwo lẹ ló bẹ́tà báyìí sà. wọ́n bá ṣe ní one party system or two party system. ok àwọn méjèèjì yẹn èmi kì í sùn pé ìnáwó ẹ̀ máa ṣẹ́pẹ́rẹ́. one or two. olùkọ́ ìpá rẹ̀ tó bá wù ú ẹ̀ olùkọ́ ìpá gbàgbọ́ sí láàrin pàṣẹ yẹn àdìbò fún awọlé. ok owó kan á dẹ̀ máa lọ déédéé. ẹ ṣe ẹ̀mí kan wò bẹ́ẹ̀. ẹ ṣe ìmọ̀ràn ti ní. ẹ ṣe dádì wa tí wọ́n pè láti Ìjú Dr. Salau láti Ìjú wọ́n ní pé tí ó bá jẹ́ pé a lè fara mọ́ bóyá pátì kan tàbí méjì pé èèyàn á wà economize fún wa a lè mọ̀ ná owó kọ́ jù ní orí rẹ̀ ẹ jẹ́ kí n tún fún ẹlòmíràn ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti pè wọlé. hello. lágbo òṣèlú. ètò ní lágbo òṣèlú o.
ẹ̀ka pẹ̀pẹ̀ tó ju àníwá. Ọlọ́run ló bá wa tó orúkọ yín sà àbí mà. orúkọ mi Olúṣọlá ìyàwó díje wesco. ok. ọpọlọ tèmi ní pé kó jọ kó jẹ́ ká wà ní two party coalition náà ó jẹ́ kó wà bẹ́ẹ̀ báyìí lọ́kẹ̀ẹ́jì náà mo ń tó bẹ̀ẹ́ já sí. pẹ́pẹ́pẹ́ yẹn ìgbésẹ̀ ọmọ nìyí. méjì kó jà sí méjì gan àti ojútùú. ok. méjì ti tó ẹgbẹ́ ìdòkà. ẹ ṣe ìyàwó Olúṣọlá àwọn sọ wípé two party system pé àwọn faramọ́ èyàn kò bí bó lọ́bì kan wàá faramọ́ ọ̀nà kejì lọ́dọ̀ tiwọn ẹ jẹ́ ká tún fẹ́ lómìnà láàyè láti pè wọlé hello ẹ mà káàsán ẹ káàsán o hello à ń gbọ́ yín ẹ káàsán sà orúkọ yín bó lẹ ti ń pè wá. bàbá mi láti ìlú ìrànlọ́ tó ti mọ wọ ní bébì. ẹ ṣe bàbá àdélé. mo pe náà bàbá mi láti mọ̀ wí. láti mọ̀ wí. láti ní ọdún ìkọ̀ wọlé. káàkiri tí mo pè lónìí kan wọlé. ẹ ṣe o ẹ ṣe gan ni. mo fẹ́ mo kí ló dé. ẹ ṣe. nǹkan yóò ní bàjẹ́ láéláé. àmì Ọlọ́run. Very láti jẹ́ nǹkan ọ̀rọ̀ three party system ti gbà ṣùgbọ́n tó ní kàn ní gbogbo ìṣe táwọn èèyàn gbé tá a máa gbọ́ tẹ́lẹ̀ náà gbọ́ mí inú orí kankan tó ti wà sí àtìpadà kankan ti ẹ̀ bá rárá báwo làwọn tí wọ́n ti aṣíwájú wa tó ń jẹ́ pé wọ́n ti ẹ̀ wà yídìí rárá. à ń gbọ́ yín o. ẹja kan tó lọ lọ fún Nàìjíríà ó ti dà ètò inú kọjá náà ti fò wá pẹ̀lú Ọlọ́run ti di ọjà. àmín àmín ẹ ṣe. àti ẹjẹ bá pé mẹ́ta mẹ́rin ọjà orí náà ní pé kí wọ́n máa sá lọ sábọ̀ ṣùgbọ́n ó yẹ kí pátì kọ̀ọ̀kan ló kéde sí ni pé ẹni kò ní fún òfin kan kọ́ lọ bìkan èmi fún òfin kan kọ́ lọ bìkan. tó nísìnyí ẹ̀yin faramọ́ kó jẹ́ méjì tàbí mẹ́ta àmì Ọlọ́run tó ẹ rí i pé àwọn tó ń pè wọlé báyìí bàbá àdénè láti mọ̀wé àwọn náà sọ fún wa pé pẹlẹbẹ ni pé tó bá jẹ́ bíi pátì méjì pé ó fẹ́ rọrùn díẹ̀ ju pé kí pátì ó pọ̀ lọ rẹpẹtẹ lọ pé ó tún máa ń dá confusion gan sílẹ̀ láàrin àwọn electorate àti àwọn òǹdìbò tó ẹ jẹ́ ká tó gbọ́ ti ẹlòmíín náà hello. hello. ẹ mà káàsán. ẹ káàsán ẹ pé tó. Ọlọ́run ló bá wa tó orúkọ yín sà. ẹnjìnìá Ajísáfẹ́ ló pè láti ìlú Òkìdó. ẹ mà ṣe o ẹnjìnìá Ajísáfẹ́. àmì Ọlọ́run. ẹ ní rí wàhálà. àmì. tọ́ ẹ̀rí àti one party system àti two party system. àwọn tó wà ní one party náà náà wà ní two party. àwọn náà náà wà ní three party. àbí àtẹ́tí máa ṣe ni pé òṣèlú náà ń ṣe ní Nàìjíríà nígbà tó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. wọ́n ní ṣé àjẹsí ní báyìí sìn kí ọlọ́run aláàánú jùlọ tó dá ayé tó dá ìdí náà kọ́ bá wa dá padà sí òṣèlú. àmín àmín. kọ́ bá wa dá ìjọba Nàìjíríà kọ́ bá wa dá padà sí òṣèlú. ìlú yóò ní bàjẹ́ o. àmín. ọ̀rọ̀ tí mo sọ yẹ ọlọ́dún ló ṣe yé. bẹ́ẹ̀ni ọmọ ìlú lè mọ̀. nínú bí ẹnì kọ̀ọ̀kan wa ò ní dàrú o. àmín. wàhálà haúlà. wàhálà kùfàtà ilà ilẹ̀ ilẹ̀ razim tó ẹ ṣeun ọlọ́gbọ́n ló máa yé ọmọ náà ni ó mọ ìdí ẹ̀ ibi tí wọ́n bọ̀rọ̀ lọ ẹ mà káàsán. láàbò òṣèlú lẹ́tọ̀ọ́. ètò ní lágbo òṣèlú sà. mrs majid ọmọlọlá láti olómù. màmá wa ọmọlọlá. ẹ̀rí ojúṣe mi fi wo ọ̀rọ̀ yẹn ẹgbẹ́ méjì ti dá ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n dàbẹ̀ ní ká àwọn olóṣèlú àwọn rí owó nú àwọn ẹgbẹ́ rẹpẹtẹ yẹn ṣé báwọn ẹgbẹ́ yẹn máa rẹ́gísítà. àbí. tọ́ba jẹ́ kó wọ́n pọ̀ sí owó lórí ẹ̀ ní ó ti ẹ̀ kán káàtó ẹ̀ ti pẹ́ bọ̀ tí wọ́n rí owó níbẹ̀ ni ẹgbẹ́ kọ̀ọ̀kan máa rẹ́gísítà fún ìjọba kábàlẹ̀ ẹni tí ó bà kalẹ̀ ẹni yẹn náà máa tún gbowó lọ́wọ́ ẹ̀ owó tí wọ́n níbẹ̀ náà fi wàhálà wọn kó tiẹ̀ ní ọkọ̀ Nàìjíríà ẹgbẹ́ méjì ó ti dá o. ẹgbẹ́ méjì àmín ẹ ṣé ẹgbẹ́ méjì ni ẹ̀yin náà fara mọ́ ṣẹ́ni wọ́n ní pé tó wáyé pé tó bóyá ẹgbẹ́ méjì péré ni abáńlò ni kó ṣeé ṣe kí gbogbo yánpọnyánrin yìí kó má máa ṣẹlẹ̀ kírúkírú kó máa wáyé gbogbo àwọn tó ń pè wá lọ́wọ́ báyìí ẹ mọ̀ káàsán mà. ẹ kó ètò. Ọlọ́run ló ń tò. Ọlọ́run máa fọyín ṣe. àmì Ọlọ́run. tòbí tẹ̀sán láti ìlú Àgùnfóyè. láti ìlú Àgùnfóyè.
èmi náà faramọ́ òṣèlú méjì yẹn mo faramọ́ pátì méjì. tọ́ ìyẹn tó dáa tẹ́nìkan bá lù sí ẹnìkan máa wí. bẹ́ẹ̀ ni. oníṣẹ́ kó máa pọ̀ rẹpẹtẹ bí ó ṣe pọ̀ yẹn. ní wòye kí lẹ gbórúkọ yín lẹ́ẹ̀kan sí mà. ní títò òtúnṣe sàn láti ìlú àkókò. òtúnṣe sàn ẹ ṣé tọ́ ẹ rí i pé ìbéèrè tí mò ń béèrè lónìí níléeṣẹ́ Tòǹgbà tí wọ́n ní pé ajá na iléeṣẹ́ tàkábìrì ọ̀hún ara lé pé ìhàwó ló kọ sí ẹ̀yìn lórí ọ̀rọ̀ pátì rẹpẹtẹ àbí pátì méjì àbẹ ẹ mà káàsán. ẹ káàsán o. orúkọ yín mà. alájà kọ́mọláfẹ́ láti gbó olóhùn. alájà kọ́mọláfẹ́. kọ́mọláfẹ́ láti gbó olóhùn. ẹ káàárọ̀ ẹ káàsán mà. ẹ káàsán ẹ kú ọlájímọ̀ ọláhùn sí jẹ sọ́wọ́. àmín àmín Ọlọ́run. gẹ́gẹ́ bí ètò òṣèlú tí òdì nípẹ̀ èmi ní ọkàn wípé kí pátì má ju méjì sí mẹ́ta lọ. tó bá jẹ́ méjì sí mẹ́ta owó tí Nàìjíríà máa ná kò ní í tẹ̀lé lórí. àti pé ìṣẹ̀lẹ̀ yẹn kan ní kí àwọn pátì yẹn kọ́ tó máa sanwó sí federal government. tó bá ṣe bẹ́ẹ̀ ètò àwọn wà. so èmi fara mọ́ méjì tàbí mẹ́ta. ẹ ṣé mà so wọ́n ní pé tó bá jẹ́ pé méjì àti mẹ́ta bá ní wọ́n ní ó máa bẹ̀tì wọ́n sọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ pé tí pátì bá ti pọ̀ jù bọ́dá yìí péjọba ń fún wọn lówó ló jẹ́ kí pátì máa pọ̀ jù a sì ń bọ̀ lórí yẹn pẹ̀lú ògo Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ à ń bọ̀ lórí ẹ̀ pé ǹjọ́ yẹ kọ́ṣẹ̀ wa nù ǹjọ́ yẹ kí ìjọba àpapọ̀ kó mọ̀ fún àwọn pátì ní owó à ń bọ̀ àsórí ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹja tó gba ìpè mí lágbo òṣèlú lẹ́tọ̀ọ́ ẹ káàsán mi ìgbórúkọ yín dáadáa sà láti Ògìjò tọ. ètò tẹgbẹ́ wa yìí bẹ́ẹ̀ni tó dáa ni ṣẹ́rí mo fara mọ́ tó system wọ́n ṣẹ́rí kan tó wà ní Nàìjíríà àwọn pípù yẹn wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ṣé ọ̀dà sáà tábà ṣe ní méjì ìbá ti dáa jù but wọn ò ní lè ṣe méjì torí eléyìí èmi mo jọ́gà bí kan èmi mo jọ́gà bí kan ilé náà mo jọ́gà bí kan òun ló ń ṣe Nàìjíríà so kò lè wọn lè fà ṣe ní two party system ṣe ọ̀dọ̀ sáà ṣe ní ìbáta táwọn aráàlú bá ṣe sọ̀rọ̀ yìí tó bá yẹ kó wọ́n gbọ́ méjì ẹ̀ ti dá ó ti dáa jù bọ̀dọ̀ wọn lè ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́rùn wa lọ́sàn ẹ̀ ṣe kan. àmín ẹ ṣeun gan ni láti ìlú Ògìjò Mr. Fúnmiláyọ̀ ẹ rí i pé àkòrí tá a gbé yẹ̀wò lónìí a sì padà sórí rẹ̀ torí pé àwọn àdìtú kan tó wà lábẹ́ rẹ̀ ẹ jẹ́ kí n ní oore ọ̀fẹ́ láti gba ìpè ẹyọ kan sí kó tó di pé a ṣẹ̀nà ń dédé síbí ẹ mọ̀ káàsán. ètò ni o. ẹ ṣe. àmín. ìmọ̀ràn tèmi tí mo fẹ́ sọ lórí ẹgbẹ́ ṣe méjì àti mẹ́ta tó bá ní kẹ́kẹ́ ṣe ní kó má ju méjì àti mẹ́ta ó dà lọ́nà kan kò tó dá lọ́nà mi. ìdí tí mo fi sọ pé ó dá lọ́nà kan ni pé èèyàn tó fẹ́ ṣe dáadáa tá a mọ̀ pé ẹ lò ìlú táwọn tó ṣèlú òdẹ tí pátì òdẹ tí méjì lọ náà bá wá ní pátì ìgbèjì méjèèjì yẹn kọ́ tó jẹ́ pé àwọn ará wọn náà lọ gbé sílé àwọn tó jẹ́ pé máa bàjẹ́ dáadáa lórí àwọn náà máa gbé. èyí tí pátì tó pọ̀ tó ṣe dáa nígbà míì ni pé mo ṣe dáadáa àwọn èèyàn lẹ̀ ní ẹlẹ́jà àti fẹ́ ṣèlú. ó fi mo lọ sí pátì láti lọ bẹ́ẹ̀. ní pátì táwọn náà ń gbọ́ káàkiri owó tó máa ń fún wa àbí tó máa ń ná èyí tí náà kí ẹ sábà dìbò fún òun ti ẹgbẹ́ ìgbọ̀dọ̀ máa ti kó 50,000 3,000 sí lórí feed nínú ọkọ bá ń ṣe mọ. tí mo fi máa tẹ̀lé nìyẹn. tọ ẹ ṣe ok ẹ jẹ́ kí n gbà pé ọkàn sí hello ìyẹn náà oore bété hello. hello. ẹ mà káàsán. ẹ káàsán. orúkọ yín ẹjọ ẹ jẹ́ ká ṣe ní kánmọ́nkóbó. rírí wà náà wọ́n lòdì láti Ìjẹ̀bú Ayé pé ló ń tọ̀. Ìjẹ̀bú Ayé pé ẹ ṣe. ṣẹ́rí two party yẹn ló dáa jù. ìdí tí mo sọ pé two party yẹn ló dáa jù bẹ́ẹ̀ bá wọ́n nígbà NKO. bẹ́ẹ̀ni.
nígbà tó ṣe pátì yẹn gbà ẹ̀ ó gbọ̀ wá lọ́rùn dáadáa bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ilé ìkan wá ṣe yìí tì ó dàbẹ́ pé wọ́n kàn fi ń wọ́ owó nàìjíríà láti fi jẹ ni tó lè jẹ́ tó lẹ́tọ̀ ọ̀nà tí ò ga ni tó bá fi wálẹ̀ ní two party yẹn olúkálukú àmọ́ ibi tó máa lọ àmọ́ òṣèlú yàtọ̀ sí ọ̀jẹ̀ ni. tọ́ ẹ ṣe gan ni bàbá wa Rilwan láti Ìjẹ̀bú Ayé pé àwọn náà ní pé two party system pé àwọn faramọ́ dáadáa níta wọn tábàdàn ní ká fojú inú wò lóòótọ́ àti lódodo pẹ̀lú nǹkan tí àwọn èèyàn tí wọ́n sọ yìí bá wo bí ọdún bíi mélòó kan sẹ́yìn nígbà tó yẹ pé pátì méjì yẹn ńlá ló ń gbà yẹn a rí i pé tó o bá ṣe A wàá ṣe B ni ó dẹ̀ jẹ́ nǹkan tó bá ìrọ̀rùn wá kò náwọn INEC gan ní wàhálà lọ títí kò náwọn ọlọ́pàá ní wàhálà tó lọ títí ó ti sọ pé tó bá ṣe ẹgbẹ́ eléyìí ló máa ṣe pẹ̀lú ògo Ọlọ́run a tó padà sí orí àkòrí torí pé àwọn kankan tó ń bẹ ní abẹ́ rẹ̀ tí mo fẹ́ kí a jọ gbé yẹ̀wò dáadáa ní àárín ara wa tó bá di ọ̀sẹ̀ tó bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run a tó tẹ̀síwájú lórí àkòrí tá a gbé jáde lónìí pé ṣé pátì méjì ló dáa ni àbí pátì ẹyọ kan ló dáa ni àbí káwọ́kú ní pátì rẹpẹtẹ ṣùgbọ́n lónìí ní àwọn ìpè tá a gbà wọlé bí ìpè bí ọ̀nà bíi 10 tá a gbà a rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó sọ̀rọ̀ ńbẹ̀ méjì òun náà ni wọ́n faramọ́ pé pátì méjì ni wọ́n faramọ́ tó a ní rí jù báyìí lọ ní ti tòní ní orí ètò yín ètò wa lágbo òṣèlú wọ́n di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀ tó máa bá a pàdé pẹ̀lú àṣẹ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Kẹ́mi ọ̀jẹ̀dẹ̀ tó jẹ́ ọlọ́wọ́ bọ́tìnì mi àti Sodiq Akínbólú tó yẹ pé olóńgbò wa sí àwòrán kárí ayé tá à ń pè ní Tungba FM Facebook Tungba FM live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ adúpẹ́ kúròkun Ayọ̀bámi Akínrìnàdé lórúkọ mi bẹ́ẹ̀ bá fọnrẹ́bù kan déédéé bẹ́ẹ̀ kí mi ní ambassadọ̀ náà déédéé ni honourable ambassador Ayọ̀bámi Akínrìnàdé lórí ètò lágbo òṣèlú ẹ lè pè mí sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08059799858 gbogbo ẹ̀yin olóṣèlú pátápátá à ń fẹ́ yín lórí ètò yìí kó kálukú máa wá sọ èròǹgbà rẹ̀ àti kí lẹ mọ̀ nípa òṣèlú ǹjẹ́ ẹ̀yin ti wà lóṣèlú ti pẹ́ bí ṣé ẹ̀yin fẹ́ darapọ̀ mọ́ṣèlú ni gbogbo àwọn kan yìí àyè wà fún ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú tẹ̀jẹ́ olóṣèlú láti wá sọ ti èròǹgbà ọkàn yẹn dàn pé òṣèlú náà ti ń bọ̀ déédéé báyìí o a ti ń ṣe kàmpé wẹ́rẹ́wẹ́rẹ́ o àyè náà wà fún ìkéde yín ìpolówó ọjà yín pátì yín tẹ́ bá fẹ́ ṣe yẹn àyè ọ̀tọ̀ náà nìyẹn wà àjọ negotiation lówó tí ó ṣe kí ni owó tí ò ga ni lára ẹ ṣe tẹ̀ ń tẹ́tí sí wa àwọn ètò wa lọ́lọ́kọ̀jọ̀ kan ó ń tẹ̀ síwájú. ẹ̀yin tí kò fẹ́ dira ẹ̀yin tí kò du ọ̀gá tẹ́ bá fẹ́ gbọ́ rédíò kan tẹ́tú fẹ́ ṣe polówó ọjà bóyá gbéra gbé bọ́ọ̀dì yẹn Tungba FM táyé ń wí ìròyìn àtàṣà àbílẹ̀ láì fi kan kú kan Ìkòròdú ní kẹ́ máa bọ̀ Tungba FM Tungba FM Tungba FM ẹ wá rí wípé lẹ́bù wa máa yàtọ̀ Tungba 100.9 FM ẹ̀fíìsì ní tiwa. Tungba FM rẹ o àwa lágbàáyé ṣé o káàkiri ayé kílẹ̀ wí. mo mọ rédíò tó gbà yìí jẹ́ ń gbọ́. mo mọ rédíò tó tayọ. òkè Tungba FM ti gbà yìí já gbogbo wa láyé. FVC ní tiwa 100.9 Tungba FM ní bàbá. rédíò tó ta sánsán. FVC ní tiwa. ìròyìn ajá balẹ̀. Tungba FM ní bàbá. eré ìdárayá. FVC àṣà àti ṣe ilé wa. gbogbo ètò wa ló make sense dá. FVC alpha p nìkan fọwọ́ sí.